Aṣọ pọ̀tọ́ yìí, aṣọ lẹ fi bò, ó pọ̀tọ́ yìí, aṣọ lẹ fi bò, aṣọ pọ̀tọ́ yìí, aṣọ lẹ fi bò, ó pọ̀tọ́ yìí, aṣọ lẹ fi bò. Ọmọ sọ́kàwé, wọ́n ní sọ́kàwé, I go to the club, aṣọ lẹ fi bò, aṣọ pọ̀tọ́ yìí, aṣọ lẹ fi bò. Ṣé ló yẹ kí inú yín máa dùn bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn ṣé ló yẹ kẹ́ máa gbàlù kẹ́ máa jó so máa fi opportunity introduce boyfriend mi sí mọ́mí ẹ̀ o boyfriend mi ṣe eat owó kan ni ẹ wo owó yẹn pọ̀ gan. Yes mọ́mí tí a bá ń gbọ́ ó pọ̀ nígboro èmi náà bá wí o èmi Naira Marley ń bá wí èmi ní Naira Marley ń bá wí ṣé rí lọ́wọ́ tá a ṣe wáyé wọ́n tún yí òbàdà rẹ̀ lójú olè fèsì ló wà yìí ó ṣe wọlé ni ó pọ̀ ńlẹ̀ bí yẹpẹ̀ ni fẹ́ bless mi. ẹ gbọ́ gbogbo ẹnu sọ́njẹ́ rẹ̀ ayé ti bàjẹ́ ìrètí ẹgbẹ́ búburú máa ń bà wà rere jẹ́. And disgrace me now. Disgrace. Mọ́mí ẹ fara balẹ̀ ṣáàmà ló sọ̀rọ̀ tán gbogbo pọ̀ ẹ fara balẹ̀ ká bless yín mọ́mí. Kò ní ragbá fún wa àti ṣáàmà ní papọ̀. Mọ́mí ètìkè. Bọ́dún sàn kí ló há wa lẹ́nu. Mọ́mí mi ò like ẹ mi ò like ẹ. Tẹ̀lé mi bẹ́ẹ̀ yẹn ká lọ wọnú ilé. Ìrètí ó yánu ilé. Mọ́mí fi mí lẹ̀. Bí mo ṣe etí ẹ̀ tó fẹ́ gbọ́. Àwọn òṣì tó ń bá rìn. Ẹ̀gbọ́n àjẹ́ nìyá ìmàjẹ́ o ṣé mo látijọ́ tí mi ti mọ̀ yín mi ò ń ṣiṣẹ́ kankan nulẹ̀ mọ́ tẹ́ bá mo bọ́ ṣe máa ń kẹ́ mi lójú kẹ́ mi nímú ìyá yóò ti fẹ́ kọ́ mọ ẹ ṣoríire rárá ẹ̀gbọ́n jẹ́ ká kúrò street jọ. boss àgbẹ̀bọ̀ táwọn bọ̀ street mo sọ fún yín mi ò láì gbogbo àzìn yẹn mọ̀ ìyá yẹn fọwọ́ pa níbí báyìí náà. ìwọ má wọrí big time má wọrí sórí tí àyẹn bá jájẹ ọmọ àjẹ́ ọ̀run lèmi kò yẹn sìn àjẹ́ ọ̀run dẹ̀ supersede ayé máa sọ fún ìyá mi kó communicate àjẹ́ ọ̀run máa communicate proprietress wọn tó jáde ẹ̀tàyé o ti understand sìn so wọn ò tí rí nǹkan kan ní tó bá rówó wọn àlàálẹ̀ bíi làlígà jẹ́ ká move migration ló yá. Ìrètí. Bẹ́ẹ̀ ṣe ń pè mí ní mọ̀mọ́dá. Mélòó ni mo pè é? Bí àgbẹ̀ mẹ́ta lè pè mí. Àwọn òròyìn tí mò ń gbọ́ nípa ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò fògo fọ́lọ́run kò múnú mi dùn. Ìyá ẹ ní ẹnu òun ò ká ẹ mọ́. Ipe gbogbo àwọn òòrò tó ń bá ẹ sọ ó gbọ́rọ̀ sóun lẹ́nu. Ó láwọn ọmọ yahoo àwọn ọmọ tó dọ́gbọ́n ajé yìí ló ń tẹ̀lé káàkiri. Ṣé lóòótọ́ ni? So ìgbà tí mọ́mí sọ fún yín pé nǹkan tí mo ṣe nìyẹn ẹ̀yin náà dẹ̀ believe wọn. Wọ́n kó ẹ̀ kàwé náà wọ́n at least you are a learned person. Ṣé ní àwọn guys yìí owó tí àwọn òyìnbó ti jẹ àwọn forefathers wa náà ń gbà padà. Nígbà tí gbogbo wa ò lè ṣe yahoo so àwọn guys wọ́n dẹ̀ take as responsibilities wọ́n dẹ̀ bá wa gbà ẹ̀yin ò lè ṣe yahoo èmi náà ò lè ṣe so àwọn guys ló ń bá wa gba owó wa padà lọ́wọ́ àwọn òyìnbó so nígbà tí mo dẹ̀ rí pé boyfriend mi iṣẹ́ tó ń ṣe nìyẹn so mo dẹ̀ nílò àti gbẹ́nu sí. ó gbẹ́nu sí ṣé wo ò mọ̀ yí pé ìfà ni lápòyà àbó ti gbàgbé pé kò ń ṣe gbogbo ohun tó ń dán ni wúrà o tẹ̀lé àwọn yahoo o rọ́mọ èèyàn gidi tẹ̀lé ọmọ èèyàn gidi tó ṣe é fi yangàn láwùjọ kó o tẹ̀lé o wá ń tẹ̀lé àwọn ọmọ tó dọ́gbọ́n ayé tó ṣoògùn owó tó ń pèrè àwọn yahoo àwọn ló ń tẹ̀lé káàkiri tí bàbá ẹ̀ bá wà láyé ìyẹn tó jẹ́gbọ́n mi kò lè sọ́jú báyìí náà lọ o mò ń sọ tèmi fún ẹ o á dáa kó o tèrò ara ẹ pa ọmọ níbi níran ni ẹ o
So bricklayers ló ṣe mú yàngàn láwùjọ. Ta ló ní kó o fọmọ bricklayer? Àbí mechanic ló ṣe mú yàngàn láwùjọ. Bí mọ́mì kò ṣe wà yín, ṣé tí bá mú bricklayer wálé ṣé inú wọn máa dùn ní? A ní kó o tẹ̀lé èèyàn gidi, tẹ̀lé ẹni tó níṣẹ́ gidi lọ́wọ́, kó o yé tẹ̀lé àwọn yahoo. Yahoo ti boyfriend mi, clean yahoo ni. Yahoo tó clean mo èmi àti ẹjọ́ máa ń wà náà, so yahoo ẹ̀ clean. Kò ṣogun owó. Yahoo tó clean. Ó clean. Àánú ẹ̀ ń ṣe mí. Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yí ẹ. Gbogbo èyí tí mò ń bẹ ẹ sọ yìí, rò dáadáa o. Tora lẹ́yìn. Ẹ gbé torí pé ẹ tí rí boyfriend mi ṣe ń sọ̀rọ̀ báyìí. Tẹ́ bá rí mọ́tò tó ń lò, ẹ ṣe tó bá ẹ wò ṣẹ́rí tí n bá mú wálé, ó máa yaṣu fún yín. Ọmọ tó ṣe é mú yangàn ni mo fẹ́, mi ò fáwọn ọmọ yahoo yìí. Má mọ ọmọ yahoo wà bí wéèyàn gidi kó o tẹ̀lé láwùjọ. Kí n mú bricklayer wá àbí mechanic. Mo máa ń sọ tèmi fún ẹ. Mo ń sọ tèmi fún ẹ, òkókókó làárọ̀ fàájì tí o. Ọmọ níbi níran nìyẹn. Tẹ̀lọ́mọ èèyàn gidi láwùjọ. Gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúrà. Mo ké tèmi tó o. Ẹ wo ohun kú. Ṣóṣì lórí ọ̀rọ̀ mi tẹ̀fẹ́ bá mi sàbí torí ọ̀rọ̀ tẹ̀ṣẹ̀ pè mí. Ilé yìí náà tó torí àbí. Ẹ ti ní ẹ̀fẹ́ mọ boyfriend mi àbí? Ẹ má rẹ̀, a máa pè yín lọ́jọ́ introduction. Tó o bá ti lẹ́nu gidi tó o fẹ́ ní. ọmọ lẹ́lẹ́yìí o kẹ̀sì kọ́kọ́. I swear to God. Ìgbóná lọ̀gá wà. Ṣọ́ọ̀mọ̀ ni. Baby. My angel. Baby. What's up? Bọ̀bọ̀, how far? Ọmọ ọkẹ́. Kí ló ṣe Lizzy tó ń sùn báyìí? Lizzy máa ti jọgọ̀, ó ti jáyé pa. Ó jọgọ̀. Mo sọ fún ẹ. Lizzy ti jọgọ̀. Aṣọ mọ̀ ni. Ó ṣe fàájì pa ó ti parẹ́. Aṣọ mọ̀ ni. Ó ní léyìí kí ni mo mú dání halogen. Mo ti mú halogen àti mo everything àti ká tó débi báyìí. Ṣé ẹ wá lọ gbé mi ṣayé tèmi báyìí? Torí mo mọ̀ pé Lizzy sùn yìí. Ẹ ti ṣayé gidi gan lénìí Kí ló nìyẹn. ń sọ yìí? Tó bá yẹ fàájì kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? Shama, just name it. My order now. And kí n tó ṣe fàájì fún ẹ. Ṣé kí n ṣe pé mọ̀mísí ẹ̀ ṣọ ẹ débi báyìí? Cause nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mi ò like ẹ. Ọlá pé mo love ẹ ó ní ò jẹ́ kí n ṣe bí mo lè tó, ó ló jẹ́ kí n ra agbágbára lẹ̀ kò yẹ ń sìn. Tí wọ́n bá ti ń dàgbà èèyàn máa ń yọgun jà ni. Tá a bá ti ń lo bí irú wa ẹ̀ sìn èèyàn ní ìdá tí máa ṣe làgbà. As in àná mi tí mo fẹ́ dọ̀bálẹ̀ mi ò gbọ́dọ̀ jẹ́jú wọn bó ṣe ń lọ nìyẹn. Oh, trust me. Ó yẹ kó mọ̀ pé mo já náà. Mo sneak out ni. Sneak out. Bí mo sì ṣe wà yẹn wọ́n máa rò pé mò ń sùn ni. That's my baby. Torí mo sọ fún ọ pé orí ń fọ́ mi pé mo fẹ́ lọ sùn. Ó sneak out. I love you. I love it so yeah, let's go. Ó sneak out ni. Sneak out. Ọmọ mi sneak out. Àgbàlagbà. Ẹ̀gbọ́n, ṣé ẹ̀ tún lé kan sí i? Wọ́n tún máa gbà ń gbòòrò. Hush pumpy gan máa bẹ̀rù, ó máa mérè. Agbó kìkì. Ẹ̀gbọ́n yá, wise up. Okay. ọmọ lẹ́lẹ́yìí o kẹ̀sì kọ́kọ́. Oh my God. Kí ló tún ń ga báyìí? Ọ̀rọ̀ ìrètí náà mo tún rántí tó kan mí lóminú tó wá lọ para ẹ̀ dànù. Ẹ wò bí mo ti sọ fún ẹ fọ ìrètí sílẹ̀ ṣebí mo wọ́n tìgbà tẹ máa ń bá a sọ̀rọ̀ gbà yẹn a sọ wípé owó tí òyìnbó jẹ wọ́n làwọn gbà padà ẹ filẹ̀ ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Gbogbo èèyàn náà ló mọ̀ wípé a máa ń bá sọ̀rọ̀ èmi náà mo máa ń bá sọ̀rọ̀ dáadáa àmọ́ kì í gbọ́ ni ṣùgbọ́n bó ṣe lọ para ẹ̀ dànù yìí ni ó wá dùn mí gan-an. Ẹ wò bí bíbélì gan sọ pé lọ́mọ tá a bá bá wí tó bá wà orí ìta fẹ́ pa. àìwọ̀ máa yóò dé wá dá lóṣù.